أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشاهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل لا إله إلا الله ربنا ألا لا إله إلا الله حسبنا ألا لا إله إلا الله ربنا ألا لا إله إلا الله حسبنا سلام من الله ثم الرضا لمن ورث دعوة الأنبياء وأجدادنا القدماء الصالحين فسد فسه ربنا زازنا فسنري قدوفو مسياره ديار الأكارم علي صفا سلام على من لنا وعزود طريق إلى الخير والارتقاء والقدوفو يبرئمنا علي المراتب في الأزفياء بداية الصلاة الفائدة فضول له العمر يا ساسنا وثبت على دين مهجتنا وكدامنا دون الشقاء زالتك بالجيل ربنا لأزل الخليفة بسر الرخاء يديم آياتك رب سمان أفقر الأئمة والأولياء بداية محمد مما سنان وبالناصر الكبارز الولا وزد ربنا رحمة واسعا لأكتب بودوفو آل الوفا بمجدين في بلدة آدمون وشيخ الكمال لدى الأتقياء قد حسبك الله حسبك الله وقد حسبك الله يا قدوفو كن واعظا فكن واعظا مرشدا لأشقياء بحق النبي الهدى أمدي أتبع من قدوفو رب السماء صلاة سلاما
سلاما صلاة سلاما مصطفى لا إله إلا الله ربنا ألا لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الله أكبر كل الخلق قد جاروا. الله أكبر. dákun torí Ọlọ́run gbogbo bí ọba wa. كل الخلق قد جاروا. Eriri ọjọ́ òní yìí Ọlọ́run jọ̀ọ́ bá mi délé. ورأل الهدى والكل قد جاروا. kọ́dà bó o bá dá ọ̀tún gbàdúrà rẹ ò ní gbà yóò sì gbà. الله أكبر. bó o bá wá gbà yí gbàdúrà rẹ ó gbà bá ń fọwọ́ rẹ méjèèjì kan sára sọ́lọ́ ń pẹ́ Allahu Akbar lẹ́ẹ̀kan náà. جعل الله يفعل ما wọ́n ní kó o kan sára sọ́lọ́ o tún san àwọn ọwọ́ sọ́lọ́ tó fún ọ lọ́wọ́ náà. يكتر من قدر والله مقتدر. àwọn kan lọ́wọ́ wọn fẹ́ gbé wọn ò rí wọn lónìí. الله أكبر. mo ní kó o bá ń pariwo pé Allahu Akbar lẹ́ẹ̀kan náà. رب لا شريك له. àyìnmáyé ni ó fẹ́ sọ̀rọ̀ tọ́lọ̀ ti gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. يصرف الأمر تسريفا ويقتر. bí wọn náà bá gbà yí pé gbígbọ́wọ́ rẹ àti sísọ̀rọ̀ rẹ ò sẹ̀yìn Ọlọ́run. يا مالك الملك. bá ń fọwọ́ rẹ méjèèjì kan sára sọ́lọ́ pé Allahu Akbar lẹ́ẹ̀kan náà. يا من لا وثير له. bẹ́ẹ̀ni. الملك ملك قوال أغيار أغيار. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run àti orí àjẹǹjẹ tán kí ó máa bá aṣíwájú ayé àti tọ̀run Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ó dùn mọ́ mi pé àwọn ìyá wa ni mo gbọ́jú tí wọ́n yóò bá Ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. àbọ̀sẹ́kù rẹ̀ àsàlátù gbogbo àwọn ẹni Ọlọ́run tó ti kọjá tanja lùbáríkà wọn ọbẹ̀ lérí àfáwà àgbà Maulana Sheikh Muhammadu Nasiruddin Al-Kabari rahmatullahi alayhi. bàbá wa Maulana Sheikh Ahmad Al-Rifai Indasalati sheikhu radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Abdul Asisi Ọlọ́ngbọ́ radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Muhammadu Najimuddin Al-Kubra tagamadahu Allahu bi rahmatihi amin. àtàwọn ńláńláńlá tí wọ́n tẹ̀lé wọn. mo kí bàbá wa àgbà bàbá wa Ọlọ́ngbọ́ tẹ̀líkọ́ bí kulli biladin ìní àlàlí tàbí ha. ṣebí bàbá Ọlọ́ngbọ́ ti jẹ́ tánàtàná. tẹ̀líkọ́ bí kulli biladin. ebi bàbá Ọlọ́ngbọ́ tàná náà tòní. tẹ̀líkọ́ bí kulli biladin. ṣé ń rí bàbá wa Ọlọ́ngbọ́ jẹ́ ta ẹ dákun yín wa ní kúnlẹ̀ àwọn kan bẹ bó o bá kúnlẹ̀ fún wa màkàmà wọn sì dọ̀ kúnlẹ̀ bàyí túláàsì. tẹ̀líkọ́ bí kulli biladin ìní àlàlí tàbí ha. bí ibà ṣe pé yẹn ya wèrè kéèyàn lóhùn rí bàbá Khalifa Ọlọ́ngbọ́ pé ní kúnlẹ̀ fún wa bàbá Ọlọ́ngbọ́ tàná náà ló kúnlẹ̀ fún un. bàbá wa Ọlọ́ngbọ́ jẹ́ ta náà ló kúnlẹ̀ fún un. mo tún kúnlẹ̀ fún yín pé Ọlọ́run fọ́sà járe yín pẹ́. tẹ̀líkọ́ bí kulli biladin ìní àlàlí tàbí ha.
mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa lókè Ògùn awwalu salihin wa adkhilna bi rahmatika fi ibadika salihin. Ibadika salihina. Ẹ kú ìjẹta ẹ kú àná ẹ tún wá kú tòní náà ọlọ́mọsá bá wa síra yín pẹ̀lú dáadáa. Amina. Mo kí Amir al-Waisin mo kí bàbá wa Amir Zakirin wàdúdú wọn máa dààmú mi púpọ̀ ni wọ́n ti sàkínní wọn ti já mi. Mo kí bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá wa Sheikh Abdul Kahar àwọn Kaharu wọn máa bù háyà náà ni. Mo kí ìmáàmù gọ́fúnà mo kí bàbá wa Najimuddin bàbá wa pẹ̀tẹ̀ àgbà ti dé ni n sá ń wò pé ojú yìí ẹ̀yin náà lẹ tún dàbí àná yìí ń fún yín lọ́mọge méjì tẹ́ máa kó lọlé. Mo kí bàbá wa Asakọ̀fí bàbá wa Kẹ́hìndé kìnìún Ìbàfọ̀ mo kí bàbá wa Sẹ̀yẹ mo kí gbogbo ẹ̀yin àyínmẹ́dàkùn bàbá wa tí wọ́n jẹ́ ọ̀nàrẹ́bù ọlọ́run ò ní yẹ̀yìn sá. Amina. n ti ń jẹ́ fàárí náà ni kéèyàn má ṣe fàárí kí fàárí má ṣe rárẹ̀. Akokumullah. ẹ̀yin lẹ́yìn lẹ jókòó èmi náà rí yín ẹ fara hásẹ̀gbẹ́ kan bí ìgbà tẹ̀ jẹ́ nǹkan kan tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́nìkan wá sọ pé ẹ máa da ọ̀nà rúbí bá ń bọ̀ ọlọ́run ti gbà fún ọ náà ni bọ́lá ń bá gbà fún yàn tán ó gbà pé gbogbo nǹkan ń kọ́ lọ́nà. Mo wá darí kíkí sọ́dọ̀ ẹ̀yin yé léríire àtẹ̀yìn àfáàrí gbogbo jama Nuurul Hudah ẹ̀ dáhùn ni Nuurul Hudah ẹ kú eríire. Alhamdulillah. Ní ọdún mọ́kànlá sísìn mo tẹ̀lé bàbá mi ọlọ́run gbọ́ tàná Radiyallahu ta'ala anhu. mo tẹ̀lé wọn lọ Cairo. Ẹ dákun èèyàn mi náà ní ṣe tó wù. wọ́n á dé Cairo ní Cairo lọ́hùn wọ́n wá ní ṣe wáàsí àbí bẹ́ẹ̀ kọ́ mo wá ṣe wáàsí bàbá Mọ̀lánà àfáà wa gbà ní Nàìjíríà lónìí àti kọ́dà dé gbogbo Áfíríkà Mọ̀lánà Sheikh Muhammadu Qoriballahi. Adamallahu wa hayatahu wa dhikruhu. Wọ́n wá gbé láwàní fún bàbá wa ọlọ́ngbọ́ngbà wọn ṣàdúrà sí tán bàbá ọlọ́ngbọ́ tàná gẹ́gẹ́ bí mútúnsì àti bí wọ́n ti ṣe láàrin ara wọn pẹ̀lú àwọn àgbàlagbà tí wọn ò jó dàrú wọ́n tún wá gbé fèmí ọmọ wọn èmi wá ní kí n gbé láwàní fún Khalifa fọ́tò yẹn ń bẹ lọ́dọ̀ mi dì sí ìsọ́nù láwàní Khalifa gbogbo Cairo èmi yìí wọ́n ní ń wé njọ́ náà ìwọ̀n ẹ̀rú wa bà mí bàbá ọlọ́ngbọ́n náà mo ní owó lóko afásálàtì náà ni máa wé ọlọ́run fàdé baríkà sí. Allahu akbar. tó tún náà nìkan náà bẹ̀rẹ̀ sí ya. Alhamdulillahi. ń ya sí ni ó débi pé ẹlòmíà buhaya lẹ́yìn odi nílùú bàbá rẹ̀ kò wá ní jẹ́yàn ń bẹ́ ẹlòmíà sì bàbá rẹ̀ bó bá dẹ́yìn odi yóò dájòjì bẹ́ẹ̀ bá dé Cairo ẹ̀sẹ̀ bíbẹ̀ ẹ̀bẹ̀ gan ni wọ́n bí Maulana Al-Khalifa Sheikh Lukmon Al-Misri Adamallahu wa hayatahu. ẹ̀sẹ̀ bíbẹ̀ ni wọ́n bí wọn sí ni ìmọ̀ àwọn tó wá débi báyìí ń jò ní tí a tẹ̀lé àwọn afáwọn àgbà wá sí ilé kéwú àtúnṣílẹ̀ búrẹ́dì àtúnṣílẹ̀ sí bọ́tà gbogbo wọ́n á wò pé tó ntí sọ Ádámù sọ ní Ọlọ́run ti ẹ̀dákun ní Ọlọ́run ti ṣe fún bàbá wa Lukmanu yìí sẹ́rí iṣẹ́ jálàbí tí àáfàá bá kúndùn rẹ̀ púpọ̀ tí ò bá rọra òun ní pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àáfàá lónìí. torí pé jálàbí iṣẹ́ àbíkú ni
tó bá rọ̀ sí lọ́dọ̀ rẹ̀ ń gbà mí ó ní jálàbí ló máa ṣe tílẹ̀ bá dá yeyeyeye ó máa fa tẹ̀sùbọ̀ máa wà lójó tó bá lóun ń bọ̀ lọ́lẹ́ dúró jọ́ksàn ni tí fóònù bá ríngì tí ó sọ tọ̀hún ó sì máa wo fóònù lẹ́ẹ̀mẹ́wàá ṣé Ádámù wa ní nǹkan ta ní jẹ mùsùlùmí láyà níyà àkọ́kọ́ ń bẹ ni pé muharabatul jahl bó o la ṣe fẹ́ ja ìmọ̀kan lógun wa muharabatul marad bó o la ṣe fẹ́ ja àrùn lógun wa muharabatul fakri bó o la ṣe fẹ́ ja òṣì lógun tí àfọ̀ bá ní tí mówó wálé lásìkò tá a wà yìí tí o bá rọra ọlọ́mọdé o bá ra rẹ̀ ní mọ́ndà ńlá ni torí pé àwọn àfáàní àti máa dá omi kọjá èlùbọ́ tá a ní tó o bá wọlé bẹ̀ mọ́ wàá lóde nìfúnpọ̀ ẹlòmíì kan máa ráìsì mo sọ̀rọ̀ láti sọ ni àfáà kan jáde láyé ń jò ní mo wá afọ́bà gbà wá lọ́lẹ́ kí wọ́n wá ní láti 2240 kọ́ wọ́n ní fúnpa rẹ̀ wá kò wá wálẹ̀ mọ́ tí wọ́n á lòkè sí ọ̀padà kúnjọ́ kẹta ni. Ọlọ́run ti wá yọ aláàjì wa Lukmon nínú àwọn tí fúnpa wọn ó tí ó máa ráìsì. Gbówó jálàbí ò bá wọlé owó iléèwé ò wọlé gbówó iléèwé ò bá wọlé owó búrẹ́dì ò wọlé gbówó búrẹ́dì ò bá wọlé supamakẹ́ẹ̀tì ò wọlé gbówó supamakẹ́ẹ̀tì ò bá wọlé owó ilẹ̀ gángan owó mọ́tò tó wà ń bẹ bẹ́ẹ̀ gbogbo ń táwọn ń wí yìí ládùbáríkà ta ni ládùbáríkà bàbá wọ ọlọ́ngbọ́n ni. Ìgbà táwọn wà lóòtẹ́ẹ̀lì tí wọ́n fi wá sí wọ́n tẹ́ wa lọ́rùn tẹ́yẹnyẹn wọ́n á ní gbogbo tó bá wù mí ni kí n máa béèrè wọ́n wá sọ gbogbo wọ́n bá sọ lọ sọ́bọ̀ wọ́n wà ní gbogbo táwọn ń sọ yìí àlùbáríkà bàbá wọ ọlọ́ngbọ́n náà ni. Wàláyé lómi ò tó wọn yóò sì máa darí ọlá lé bàbá rẹ̀ síbòmí yóò sì máa dọ́lá séwù rẹ̀ síbòmí ọba tó fi yín yọrí sí àwọn àgbàlagbà. Alhamdulillah. Ọlọ́mọ fi yín disappoint wa. Amina. Àwọn alásàlá tó fẹ́ràn yín dáadáa o. Amina. Ọ̀dà bí n bá wí báyìí ẹ sàmì jù báyìí lọ Ọlọ́mọ fi yín disappoint bàbá wọ Ọlọ́run gbọ́. Allahumma amin. Ọlọ́mọ wa fi bàbá wọ Ọlọ́run gbọ́ disappoint ẹ̀yin náà. Amina. Abiyamọ tí máa ń bẹ mí báyìí ẹ bá ń sá mi lẹ́ẹ̀mẹ́ta kó lókè dára. Amina. Ọ̀rọ̀ mi ò ní pọ̀. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Wa isa salaka ibadi anni. Wa idha salaka ibadi anni. Ẹ dákun ẹ fara balẹ̀. Inni qaribun ujibu da'wata da'i idha da'ani falyastajibu li falyu'minu bi la'allahum yarshudun. Bàbá jókòó báyìí tá à ń ṣe àdúrà abẹ̀rẹ̀ àdúrà ya Lateef àṣejọ́ kìíní àṣejọ́ kejì àṣejọ́ kẹta àwọn ń fa bọ̀ títí ó fi wá pé ọjọ́ keje lónìí àwa ní kí bàbá wa àgbà Ọlọ́run gbọ́ kí wọ́n á stamp eríire fẹ́lì kọ̀ọ̀kan wa kò sí tójú àdúrà lọ ẹlòmíà ní ọ̀rọ̀ tó ṣe òun ìyọ̀rọ̀ òun ti kọjá àdúrà bọ́rọ̀ rẹ bá ti kọjá àdúrà ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ kàn ó Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ mi kọjá àdúrà o. Wa iza salaka ibadi anni fa inni qaribun
Ujibu dawata da'i idha da'ani. Allah níbi ẹrú Ọlọ́run kan lọ́kùnrin àbí lóbìnrin tí ń bá ń pè mí Ọlọ́run. Fa inni qaribun. Ẹ sọ fún pé Ajawaruka Gbodofu àbúrò mi ni Abẹ́òkúta lòún gbé wá kí bàbá wa Ọlọ́run gbọ́ má bọ̀. Fa inni ọmọ bàbá wa Alhaji Nuhu àlejò nù. qaribun. Abẹ́òkúta lọ́lọ́run ti wá ní ó lọ́kọ ọ padà sí ọ̀dọ̀ yín náà nù. Ngbà mo wá ní mo wà lábẹ́òkúta kó máa bọ̀ bó ṣe wá bá mi tó ọ̀yà kí bàbá àlùbáríkà ló máa pọ̀ sí. Wa iza zalaga ibadi anni. Allah níbi ẹrú mi kan máa ń pè mí. Fa inni qaribun. Ẹ sọ fẹ́rù rẹ̀ tẹ́rù mi ti ń pè mí ń pè mí Ọlọ́run súnmọ́. Ujibu dawata da'i idha da'ani. Èmi Ọlọ́run ní máa jẹ́ pé gbogbo ẹni ó bá pè mí ìsáàdà á ní tó bá pè mí ni o. Qodiriyah tó sẹ̀rì tí yá tó bá pè mí ni o. Idha da'ani. Ẹlòmíà ní Ọlọ́run ti rí òun ó ti parí ọ̀rọ̀ òun ó wá ń sùn wọ́n ó gbé oore rẹ̀ sẹ́yìn kùlé wọ́n ó sì foore rẹ̀ sàpapín. Idha da'ani. Bó bá pè mí Ọlọ́run ni. Falyastajibu li. Bí bá wọ́n pè mí Ọlọ́run náà kóun náà wá nígbàgbọ́ pé àdúrà wọn ó gbà kó tó sọ́ra rẹ̀ nígbà ó ṣe Lateef tán tó tún wá kásọ sínú pólíbàgì tó lóun lọ sẹ̀lẹ̀ gbogbo ohun tó gbà lóríire ló tún sọ́dẹ̀ rí ibú mọ́ra rẹ̀ lọ. Falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. Kó wá nígbàgbọ́ pàdúrà wọn ó gbà torí wọn bá ṣàdúrà fẹ́ lomi fúnra ẹ̀mí ara rẹ̀ ló sọ pé òun àdúrà wọn ò lè gbà. Ud'uni astajibu lakum. Ọlọ́run ni ẹ pè mí Ọlọ́run bẹ́ẹ̀ bá pè mí bí tu Rasul èmi Ọlọ́run ó jẹ́ pé yín èmi lọ́lọ́run tí ì máa gbàdúrà pé o bá pè mí dán lóhùn. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Àlàyé lọ́run Ànábì wa Muhammad ló wá sọ pé. Ad-du'a sayful mu'minin. Ànábì ní àdúrà tẹ́ rí un. Àwọn èèyàn fẹ́ràn Ànábì dáadáa yàn yín o. Ad-du'a sayful mu'minin. Wallahi tallahi mo fi bàbá Ọlọ́run gbọ́ dán ọ lójú mo sì fi ọlọ́kàn balẹ̀ tó o bá bá Yorùbá Ànábì lẹ́ẹ̀mẹ́ta dáadáa. Farabalẹ̀. Ájì 226 yìí wallahi Ọlọ́run fi tọ́ lọ rẹ tó o bá Yorùbá rẹ̀ dáadáa. Ad-du'a sayful mu'minin. Ànábì wa Muhammad ọládùá òun ni ìdà tí mùmínì fi já. Ud'u Allah. Sábì bàtà yẹn máa wọlé bọ̀. Wa Àwọn Gbodofu náà nù. antum muqinuna bil ijaba. Ànábì ni ẹ máa pe Ọlọ́run tààrà. Wa antum muqinuna bil ijaba. Bó o bá wá ṣàdúà fẹ̀mí rẹ balẹ̀ pé àdúà wọn ni ẹ máa bọ̀ báyìí gba kí àwọn kí bàbá wa Ọlọ́run gbọ́. Ọmọ bàbá wa Alhaji Gbodofu nù. Ṣé ẹ mọ̀ pé àwọn mẹ́ta náà ni wọ́n bàbá wa Ọlọ́run gbọ́? Alhaji Nuhu àlejò ndá sàláàtì, Alhaji Siko sàláàtì, Alhaji Gbodofu kúbàjẹ́ dídá àwọn nù. Wa antum muqinun. Bàbá Amamu Gambari. Ànábì ní bàbá wa ń pe Ọlọ́run. Ẹ lọ lè fọkànbalẹ̀ pé ọdún ayé ó gbà. Wallahi tó bá gbà pé àdúrà rẹ̀ ó gbà lónìí. Báńkì bò sí Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Wa qala sallallahu alayhi wa sallam. Ud'u Allaha kathiran. Li'annakum la ta'lamuna mata yustajabu lakum. Ànábì ní ẹ pe Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ bá pe Ọlọ́run èyí ò làwọn àgbàlagbà làwọn Sufi ní. Tí wọ́n bá pe Ọlọ́run títí wọn ò ní lọ àdàdì mọ́. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ẹ wo ye mílíọ̀nù Lateef tẹ̀sí. Ẹ pè é tó pọ̀ torí ẹ̀mí yìí tọ́lọ́run ó gbà ń bẹ̀. Wa qala an-nabiyyu sallallahu alayhi wa sallam. La yaruddul qada'a illa du'a.
kò sí tí máa yí nǹkan padà ju àdúrà lọ. wọ́n dàbọ̀ bá wà nù jòkó yìí pé eléri ibú bẹ́ẹ̀ mọ́sà ṣe ibu rẹ̀ dérí rẹ̀. wàlá yazidu fil umri illa libirru. wàlá yazidu fil umri. owóde. illa fil birru. wà mí ní àdàbí dùn áyì. àwọn ẹ̀kọ́ wo làdúrà wa ní mo fẹ́ kí àwọn èèyàn ó ṣàǹfààní ni torí wòtòwòtò àwọn àfáà ti pọ̀jù níta nísìn. tẹ́lẹ̀ mi bá ṣe wákàtí mẹ́wàá ẹ̀ ní láǹfààní kan bẹ́ẹ̀ yóò kàn máa ta sáwọn èèyàn ni. wà mí ní àdàbí dùn áyì. nínú ẹ̀kọ́ tádùá ní tádùá fi gbà. ayẹ̀dẹ̀ wọn mú sakibala kibula tí wọ́n yẹrin fún àyàdé yìí. gbogbo ẹni wọ́n bá fẹ́ ṣàdúrà kó dojú kọ gábàsì nínú ẹ̀kọ́ tádùá nínú. ayé stekibila kibulata dojú kọ gábàsì kó o sì tẹ́wọ́ rẹ sọ́dọ̀ Ọlọ́run. limaruwiya ani rasulillahi sallallahu alayhi wa sallam. nítorí pé wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì wa Muhammad. qala inna Allaha rabbakum hayyun karimun. Ọlọ́run tó dá yín ọba tí ó máa sẹ̀mí lọ́gbèrè ọba ọlọ́rẹ ni. yastahi min abudi idha rafa yadayhi ilayhi. Ọlọ́run gé ojúmọ́ tí Ọlọ́run fúnra rẹ̀ kálẹ́rù rẹ̀ kan. Ó wá tẹ́wọ́ rẹ̀ méjèèjì sọ́dọ̀ ọba náà tó bọ́lọ́run ọba Ọlọ́run lójúmọ́ àti kẹ́dùn kẹ́tẹ́wọ́ méjì. àyẹ̀rú dàrúmọ́ sọ fúnra. kó wá káwọ́ òun ló fo ìwọ tó bá fẹ́ ṣàdúà máa dojú kọ gábàsì ibi tá à ń kírun sì máa tẹ́wọ́ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. wà á yẹ musa bí máa wájú ẹ̀hún bá dàdún áì. bó o bá wá tẹ́wọ́ rẹ̀ tán tó ṣàdúà tán wá fọwọ́ rẹ̀ méjèèjì bọ́jú. limaruwi ani umara kola ko ana rasulullahi sallallahu alayhi wa sallam. sẹ́yìn náà Umaru ló gba wa ọlá nàbí wa Muhammad. idha madayade fi du'ai. ó ní bí ànábì Muhammad bá tẹ́wọ́ tó ṣàdúà báyìí. lamuyeru daha ataya musa bí ma wájíyàwó. ànábì ò ní káwọ́ rẹ̀ kalẹ̀ yóò fi ọwọ́ rẹ̀ bọ́jú. má bá ń ṣàdúà fún ọwọ́ náà ló mọ́ ṣàdúà náà bá ṣàdúà tán fọwọ́ bọ́jú ẹlòmíì tún máa ṣakọ́ má bá ń ṣàdúà fẹ́ ẹlòmíì yóò máa tẹ fóònù ni bẹ́ẹ̀ ẹlòmíì bá lọ tàjíd yóò máa lọ lé pínkì ni tí lè fi mọ́ gbogbo tí àwọn àfáà bá wí kò ní gbọ́ yóò kàn máa my dear my biscuit my chewing gum my everlasting wife ẹni tẹ́ padà sépèlé ra yín kẹ́yìn. àlẹ́ àṣìyàwó tí láyún sájà bòbí hìn. àwọn àkàn wo ni ó jádùn ó gbà. àlìhùlà. àkọ́kọ́ ń bẹ. Adamu khuduri likoli bí fi dùn án. Adamu khuduri likoli bí fi dùn án. gbogbo ẹni bá ń ṣàdúrà tí o bá ti sọ́kàn rẹ̀ ń bẹ àdúrà rẹ̀ ò ní gbà. farabalẹ̀ àkọ́kọ́ nu. wọ́n kíbo sí yá Lateef ọba aláàánú yá máa lutifuhu ìsáàlà taftalẹ̀ ahadimini hibadihi kafa. ọba tẹ́ pé tó bá ti fàánù rẹ̀ sí yàn la gbogbo nǹkan máa rọrùn ni. Lateef náà wọ́n á ń lo sàláàtì jẹjẹ kí ló dé tàdúrà rẹ̀ ò ní gbàngbà tí o sọ́kàn rẹ̀ ń bẹ. bẹ́ẹ̀ lómi bá dáwọ́ yà sàlátù tó lọ bí àdúrà ń lọ lè bú yàn ni. àlìsí gálù bí kò yóò bí làkàlìkì yóò máa bú yàn ni bẹ́ẹ̀ lómi yàrá akọni ẹ̀rí yàrá bí àtọwọ́ ọ̀hún ọfẹ ẹfíìsì ni kẹ́ni jàlábí àti ẹ̀ ló dájú nù bẹ́ẹ̀ lómi ò bá tún wá rí wọ́ yóò wá ní jàlábí àkànlówó wa títí ijọ́ méje ṣé wọ́n gbọ́n tọ́lọ̀ tó ní ọmọ ara sọ padà. àsáníà. ẹlẹ́ẹ̀kejì tí ìdádúró ó gbà. Ádámù ní àti sọ́ọ́líhà. gbogbo ẹni bá ń ṣàdúrà tí ò bá ní àníyàn dáadáa àdúrà rẹ̀ ò ní gbà. àdúrà wo ló ń ṣe táníyàn rẹ̀ ò dá. gbogbo yẹn á mú ọ láládùúrà kó o ṣe tàjúdù só lápá lára rẹ̀ àníyàn rẹ̀ ò dá ni. Ọlọ́run sọ̀rọ̀ fẹ́ gbẹgbẹ́ rẹ̀ nù ń bí ọ Ọlọ́run sọ̀rọ̀ fẹ́ ọmọ ìyá rẹ̀ fẹ́ kó wálé Ọlọ́run gbé nǹkan síbi kan òun rí tọ́nu rẹ̀ òun lọ sí àrìmọ́lọ́ lọ́rùn lọ́wọ́ àníyàn rẹ̀ ò bá sí pẹ̀lú àdúrà yòó nígbà. àsálísà. ẹlẹ́ẹ̀kẹta. àdàmúlẹ̀ oṣù ìfìlà yìí. gbogbo ẹni bá ń ṣàdúrà tí ò bá bẹ̀rù Ọlọ́run àdúrà rẹ̀ ò lè gbà. àrọ́bíà. ẹlẹ́ẹ̀kẹrin. wàbọ̀tínú mọ̀múlù lè ákìlì lè àrọ́ mi. gbogbo ẹni bá láìkí kó máa jẹ àrámù tó láìkí kó máa jẹ àrámù ṣé Lukmon tó láìkí kó máa jẹ àrámù. lè ákìlì lè àrọ́ mi.
àdúrà rò nígbà ọ̀rọ̀ mi ò ní pọ̀ wá lọ sùkírà fìlà abárẹ̀ anna múmìnà wà káfìrà. wà sùkírà fìlà abárẹ̀ anna múmìnà wà káfìrà fi zamanil awwali. ní àsìkò tó kọjá ìtàn tó mú lọ lẹ́nu o mùmìnì kan bẹ tó sílọ gan gèfèrí kan wà ń bẹ tóun jẹ́ ọ̀gá òbútu gèfèrí òun ò sílọ tó bá fẹ́ fẹ́rí rẹ̀ kẹlẹ̀ ìpàkọ́ ni ó mú. Intolakọ yazidani samaka. Àwọn méjèèjì wá jáde ńlẹ̀ eléyìí jáde ládùúgbò rẹ̀ eléyìí jáde ọ̀kẹ́ jáde lọ́sọ̀dọ̀ bàbá Ọlọ́run gbọ́ èyí tó jẹ́ mùmínì gèfèrí jáde látọ̀nà bìkan èmi ò mọ ibẹ̀ lábẹ́kúta o. Fàkàtàlì káfíru yẹn fi kúrun àlí àtàhó. Àmọ́ èyí tó jẹ́ tọ́lọ́run ti sin lọ́hún nígbò dé tí odò ló bá bẹ̀rẹ̀ sí pè Ọlọ́run mẹ́sàn-án mẹ́wàá. Famara fa shibukata uwata agasa samaka kathiran. Tunke. Famara fa shibukata uwa fahasa likafiru. Èyí tí ò sí lọ́hún tó jẹ́ gèfèrí. Yazikuru ali ataho. Ló bá dé tí odò ló bá pé ògèdè ó pé ọ̀fọ̀. Ó pè á gbogbo tí wọ́n máa pè máa ní bàbá ìwọ́nu máa ní nítorí máa ń parẹ́ nu ó ní bàbá èmi jọ wọ́n ni. Yazikuru ali àtàwọn. Ìwà ń kíbò sí gbogbo tí ń bọ nílé ó pèsè rí ìwọ̀ tí ó fi pẹja. Famara fa shibukata wa ta samaka kathira. Ẹ bá kíbò sí Ọlọ́run dáadáa ni. Ó dáwọ̀ sódò báyìí gbà tí ó tóbi ìṣẹ́jú márùn-ún tí ó fa ìwọ̀ ọ̀hún jáde báyìí gbogbo onírànrìn ẹja ńláńlá ló kó kùrúngù ni tìlápíà ni kòté ni táítọ́ọ̀sì ni ẹja àrọ̀ ni gbogbo àwọn ẹja akàn gbogbo ẹ̀kún bámú ni. Waja'ala al-mu'minu yadhkuru Allah. Ẹni tó wá sí lọ́ọ̀ yìí òun á wò pé òun náà fẹ́ pẹja lọlé. Ọba kíbò sí Ọlọ́run ẹ wo Ọlọ́run fa ọba tí ìsọbi tí ń lọ fún yàn bẹ̀rẹ̀ tàtẹ́ ìdó lọ́lẹ́ dúró dé mbẹ́. Fàlàyé jí ó ṣe hàn. Gbogbo ọlọ́kàlí tó mọ̀ ló ṣàṣìwọ̀ níbo da sódò tí ó gbé jáde báyìí kò gbé nǹkan kan jáde. Súnmọ́ àfọ bàtàmúkàtà wù ìdàlíngòrò bẹ̀. Ẹ wá wà mẹ́ látago 5 aago 6 ìwọ̀n tó dédé àsìkò mẹ́gàrì báyìí títí ń lọlé ó wá ní wọ́n lọ́n bóun ò bá tẹ ẹ̀rẹ́ ẹja tóun ó tàbí ti gèfèrí kọ́dà bó sẹ́yọ̀ kan àbí méjì tóun ó jẹ àtàwọn ìyàwó òun àtàwọn ọmọ òun kóun náà rí mú lọlé. Fàdìtọ́ra bá ti fọwọ́kàn àti fìlì máa yí. Ẹja yọ̀ kan tó wá gbé jáde létí dò inú rẹ̀ dùn kó mú ẹja báyìí ẹja bá tún bọ́ sínú odò padà. Fàrọ̀jà alimúmínú alẹ́ ìsàmà ó ṣe ọ́n. Mùmíní wá padà lọlé kò rí nǹkan kan mú lọlé àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ wọ́n sùn lébi ni. Wàrọ̀jà alíkà fìrùn wà kọ́dí mutálà àti síbùkàtù hàn. Ẹni tí ò wá sí lọ́hún ọ wá rẹ̀ japa ni mo fi sọ pé Ọlọ́run ò sọ bí tí ń lọ fún yàn dákun dá dúró mbẹ́ ìwọ̀n banújẹ́ ó lè máa lọ àsálátù kọ́lọ̀ tún máa dán wò ó lè máa ṣàdúà kọ́lọ̀ tún máa dàrú mọ́ ọ lọ́wọ́ ọba tí ó fẹ́ ẹni tí ń pè é lẹ̀ tí ó sì máa gbàdúrà ẹni tó sùn. Ìfi sọlá náà ni Ọlọ́run wa banújẹ́ màláíkà tí wọ́n ń bẹ lọ́dọ̀ àwọn méjèèjì màláíkà tí ń bẹ lọ́dọ̀ gèfèrí èyí tí ń bẹ lọ́dọ̀ mùmínì wa ń gbà ìrì Ọlọ́run ẹni tó ní wà lọ́dọ̀ rẹ̀ ní ń banújẹ́ yìí Ọlọ́run wa ní kí ní ń banújẹ́ sí ṣé nítorí ẹja ajọ́ kan tí ò rí jẹ àìrẹ́jà ń jẹun èmi Ọlọ́run fi fún un lálìjẹ́ nínú lálìkìyámà ni. Ṣé wàá rẹ́ni tó pẹja tí wọ́n ń yọ lé wọn tó tún tà ń bí yàrá ó ṣe pọ̀ lọ́dọ̀ èmi Ọlọ́run. Ìnibùlẹ̀ dá. Bọ́lá ń bá gbàdánwò dé. Fàzíkì bìlá yìí wà lọ́bì kí. Lọ́lẹ̀ dúró ti Ọlọ́run ọba rẹ̀ Ọlọ́run lọ́ba tí nani ìníbùtù lìtà.
Ini butulita. Wasiki billahi. Wasiki billahi waridobihi. Innalladhi yakishiful baliwahu wallahu. Ọlọ́run tó máa sìn tí ó sì máa dowó rú mọ́ lọ́wọ́ tó tún máa jẹ gbèsè. Gbèsè ló lé lómi kó ń sọ́ọ̀bù. Bọ́lá ń bá wa gbádẹ́wò dé. Ọlọ́run náà lọ́ba tí nẹni tí Ọlọ́run lọ́ba tí nẹni tẹ́yẹ tún máa lọ lè sábà. Innalladhi yakishiful baliwahu wallahu. Ọba tí máa yọ nínú àdánwò òun ni Allah ẹ bá ń pariwo pé Allah. Innal umura. Ìgbésí ayé rẹ tó lélẹ́lẹ́ tó fàáfàá ó gbàwẹ̀ ẹlòmíì ó gbàwẹ̀ Monday yóò gbà tìjọ́ Àlàmísì lérí pé òun fẹ́ kankan Ọlọ́run tún ní dáadọ́. Wa inda qatila farajun. Ọmọ rẹ tí ò gbọ́ tiẹ̀ tó ń sunkún lérí ẹ̀ Ọlọ́run lémi Ọlọ́run kò sẹ́ni tó lè sípayá rẹ̀ fún àfẹ̀mí Ọlọ́run náà o. Kam min umuri shidadi farajallahu. Ó lè máwọn àkàn lánàá tí gbogbo ayé rò pé wọn ò lè rọ́nà àbáyọ mọ́ a padà sọ̀nà àbáyọ fún wọn. Lillahi fil qaliki ma tarati mashiyatuhu mal khairu illa alladhi ikhtarahu Allahu. Ṣé ń pariwo sí yàrá jihannasi. Ya rajiyannasi. Ìpariwo sí mi ló nínú l'Abẹ́òkúta. Ya rajiyannasi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fọkàn sí pé lágbájá ni ó sọ mí déèyàn. Ya rajiyannasi. Tó fọkàn sí pé bó ń bá ti dọ́dọ̀ lágbájá ọ̀dọ̀ rẹ̀ ní ti là. Ya rajiyannasi. Ẹlòmíì ń bẹ lọ́dọ̀ ẹni tí ó là kò sì là lọ́dọ̀ rẹ̀. Ya rajiyannasi. Àbá ni mo pè wọ́n tó ń ran kàn séèyàn. Rabbun nasi mawjudun. Ọba tó dá gbogbo ayé mawjudun òun ní bẹ kí lè fọ àwọn Lukmon Sheikh Lukmon Al-Khalifa ta ni wọ́n náà wá pè ń yà yín. Ẹ dá mi lóhùn ni. Mawjudun falija ilayhi faminihu lifadilu walijudu. Lọ́lẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀. Ìwọ náà wo iye oògùn tó ṣe tẹ́pọ̀gùn bá ńlá yẹn ni. Falija ilayhi. Lọ́lẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run. Ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo nǹkan wà. Wákìsìdì ń dá o máa ń tẹ̀jí ní fi bàbí fọ́rọ̀jà. Bó bá lè mọ títí lọ́lẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run. Ọ̀dọ̀ Ọlọ́run lọ́nà wà. Àkáǹtì Ọlọ́run ni ò ní lukudéètì nígbà kan. Wálé ka irun fi sáyìnkì wálé àfọwọ́mọ́mọ́dọ́dọ́. Gbogbo tó ń wá láyé ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Kò sí tó ń fẹ́ tí ò sí lọ́dọ̀ Ọlọ́run. Àlítẹ́sí àlínàṣà. Ṣé àwọn èèyàn náà ló fẹ́ máa lọ lè bá? Àlítẹ́sí àlínàṣà. Àfáà mi sọra rẹ̀ dọ́mọ yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn olówó. Àlítẹ́sí Bọ́bá ti wá rí kíní rẹ̀ báyìí, wọ́n wá fi sí nọ́mbà BC. Wọ́n fẹ́ lómi sí blacklist. Wọn ò ní gbé mọ́, wọn ò ní tó yá wọn pè mọ́. Àlítẹ́sí àlínàṣà. Sáwọn èèyàn náà ló fẹ́ máa lọ lè sáré bá. Zali akili mori tẹ̀díyà. Ìwọ tẹ́rì rẹ pé tẹ́rì rẹ fako. Sẹ́yìn ló máa lékè àbí olóòlè lé Ọlọ́run. Wa kullu shay'in ila rahmani maridun. Gbogbo tó ń wá lọ lè dá padà sọ́dọ̀ Ọlọ́run ló lè ṣe. Ya raji'al khaliqi. Àbá ni mo pè wọ́n tó ń lé ẹ̀dá mú káàkiri. Fi khawfi wa fi amali. Ìjọ tí ẹ̀rù bá bọ̀ àti njọ́ tọkàn rẹ bá balẹ̀ èèyàn náà ló ń tẹ̀lé kí. Látẹ̀kísúdì lè kọ́lì kọ́ wá lè kọ́là kò mọ́ kísúdùn. Èyí tó fi ń sáré tẹ̀lé ẹ̀dá kí tó fi ń lọ́dọ̀ èèyàn tó ń dààmú pé ọ̀dọ̀ rẹ̀ bùkátà ló ti bíyá kí ló padà lọ sọ́dọ̀ Ọlọ́run tó dán sí. Látẹ̀sí alílẹ̀ abidà. Má dààmú èèyàn mọ́. Yánà máa nù má kiri má tán. Ìwọ Ọlọ́run àsùngbàgbé ìwọ tó gbàgbé ara rẹ.
من يبتغي الفضل عند العمود مسجد. máa yẹ bùtẹ̀ gírí fadìlà ìndàlà abudi masidudu ẹni ó bá fọkàn sí pé yẹn ni ó làwọn yóò padà disappoint rẹ kẹ́yìn. Báàbùlì farabalẹ̀ ìtòfin mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ àwọn tí wọ́n máa promise àwọn àfa lówó tó o bá fọkàn sẹ́lòmíì kọ́dà lómi ò ti lọ lè gbá mi nǹkan kalẹ̀ ó kàn rí pé ò rí àlátìmọ́ ni àmọ́ lọ́hùn tọ́lá bá ti sáyìn ìwé rẹ lọ́hùn gbogbo ohun tó ń léhùn wọ́n máa wá fi bọ́ ń lé ni. Báàbùlì kẹrìmì. ọwọ́ orí ọlọ́run. Limana dáhùnmọ́ fàtàwọ́. gbogbo ẹni ó bá bí ọlọ́run ti tẹ́wọ́ àánú gbígbàdúrà rẹ̀ ó ti sí ilẹ̀ tó o bá gba ẹgbẹ́ àdúrà rẹ̀ ó gbà lónìí bá ń kí mo sí pé Allah. aládàwámi wàbà náà sì mọ́ sọ́dún. ẹnu ọ̀nà èèyàn ò fóni àfàwà Lukmanu Al-Misri Sheikh Lukman Al-Khalifa ọlọ́run ló ní àwa pé tẹ́pẹ́ bá ní kẹ́rì kọ̀ọ̀kan wá gba 10,000 èèyàn lè pọ̀ jù báyìí lọ. Farijali Mawla ká. ẹ̀yin ọlọ́run kádàrí eríire pàṣẹ rírẹ lọ bàbá wọn ọlọ́run gbọ́ lápá wá pàdé ọlọ́run lára bàbá wọn ọlọ́run gbọ́. Farijali Mawla ká. ìwọ náà darí padà wọ́dọ̀ ọlọ́run. fi yusri wà fi yusri. bó bá lè mọ́ ọlọ́run ni ó máa pè bó bá tún rọrùn ọlọ́run ni ó máa pè. Malekisudila fi hálẹ̀ ní Masirudu. ẹni ó bá ti dìbò ọlọ́run jọ tó lé àtijọ́ tó rọ̀. ẹni ó bá ti dìmọ́ ọlọ́run níjọ́ tó lé àbí tó bá tún rọ̀. òun ni ó ṣe ríire. òun lè lé ríire. mo bẹ̀ lọ́n fẹ́lí kọ̀ọ̀kan wa. abẹ́lú afẹ́nukọ̀ọ̀kan wa. lẹ́nu bàbá wa ọlọ́run gbọ́ jẹ́ ẹ̀ta. lẹ́nu bàbá ọlọ́run gbọ́ jẹ́ ẹ̀ta. lẹ́nu bàbá wa ọlọ́run gbọ́ àná. lẹ́nu bàbá ọlọ́run gbọ́ tàná. lẹ́nu bàbá wa ọlọ́run gbọ́ òní ta jòkótì. lẹ́nu bàbá ọlọ́run gbọ́ tàwa jòkótì lónìí wà yìí. wàláì ọlọ́run o. májò kọ ẹnìkan bí báyìí tádùn àrè òní gbà. májò kọ ẹnìkan láàrin wa yìí tádùn àrè òní gbà. kọ́lá bẹ́ẹ̀ yẹn bá dá òtún pàdùn àwọn òní gbà ọlọ́mọ sábà wà gbàdúrà rẹ̀. bí yẹn bá dá òtún títí ẹ̀ gbàdúrà tiẹ̀ náà àmọ́ kọ́kọ́ gba tàwọn tá à ní dá òtún. káwa pariwo Allah lẹ́ẹ̀mọ̀kànlá kó lókè dáadáa. káwa pariwo Allah lẹ́ẹ̀mọ̀kànlá kó lókè dáadáa. Allah. Allah 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 Allah. Watilka hujjatuna. Bismillahirrahmanirrahim. wọ́n náà máa dà níyàn tó ń fẹ́. Watilka hujjatuna. Watilka hujjatuna atayna Ibrahim ala qawmihi. Narfa'u darajatin. Narfa'u darajatin man nasha'u. Inna rabbaka hakimun alim. Wallahi ẹlòmíín sáré yé di sí náà ni. Wa wahabna lahu Ishaqa wa Ya'qub. Kullan hadayna wa Nuhan hadayna min qabl. Wa min dhurriyyati Dawuda wa Sulaymana. àwọn bàbá ọlọ́run pé ẹ má bínú sí wa ẹ dákun. wa Yusufa wa Musa wa Haruna. Wa kadhalika najzil muhsinin. wa Zakariya. wa Zakariya wa Yahya wa Isa wa Ilyasa. Kullu minas salihin. bàbá wa nísìnyẹ kò ní bàjẹ́. wa Ismaila wa Liyasa wa Yunusa wa Luta. wa kulla. Fadalina ala al-alamin wa min abaihim wa surriyatihim. wa dhurriyyatihim wa ikwanihim wajtabainahum wa hadaynahum ila siratin gbogbo bí tí wọn náà bá wà kásẹ̀ àmínà lẹ́ẹ̀márùn kó lókè dáadáa. Amina. 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 Amina.
ní ní dé tòru gẹ́gẹ́ bí Sheikh Lukmon wọ́n ní àwọn oníkẹ́lì kan kó mówó wá kó má di pé mi ní dé tòru pé kí wọ́n mówó wá àmọ́ àwọn owó kan bẹ lọ́wọ́ wọn ń bọ̀ àwọn owó kan bẹ lọ́wọ́ wọn 100 ni tó bá ti fún mi ní 5 eléyìí kẹ́lì kankan mọ́ mówó wá mọ́ owó ọpẹ́ ni kálukú mówó àdúrà wa ẹni tí o bá ti mówó àdúrà wa àfúrásì kó kálukú máa mówó àdúrà wa tàbá ti mú ọkà olè mọ́ ìsàlùwàlá. ọ̀ya ṣé Lukmon kan kọ́ fún alọ́dẹ tà ọkọ náà. 5 tó bá ti pé 5. ẹ kọ́ bá kó yàn yín. owó àdúrà la ni mú ẹlòmíì fẹ́ràn àdúrà àmọ́ kò lè ṣe sàrà àìṣe sàrà ni òjá àdúrà rí ó gbà o. rí mùsùlùmí ẹlòmíì wá rìn dímọ́lẹ̀ ńgbà tó kan yóò mú sàrà wa àmọ́ ńgbà tó fẹ́ gbàdúrà ó múra kankan. اللهم انك امن من كل شيء وكل شيء خائف منك وبامرك من كل شيء وخوف كل شيء منك اغفر لنا كل شيء حتى لا تسالنا عن شيء يا ما بيده ملكوت كل شيء انك على كل شيء قدير. اللهم يا رجاء المؤمنين لا تخيب رجاءنا ويا غياث المستغيثين اغثنا ويا عون المؤمنين اعينا ويا حبيب التوابين تب علينا وعلى بارك المسلمين اجمعين برحمتك يا ارحم الراحمين يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. ẹ lọ ṣe àlùwàlá. ẹ lọ ṣe àlùwàlá. bàbá àgbọ̀lọ́ngbò ti ṣàdúrà. bàbá ọlọ́run gbọ́ wọ́n ṣàdúrà fún wa. má lọ o. má lọ tó o bá ti lọ. má lọ o. ó dọdún tó ń bọ̀ nù ni o. má lọ o. bó o bá ti lọ ó dọdún tó ń bọ̀ nù. bàbá àgbọ̀lọ́ngbò ṣàdúrà. bàbá wa àgbọ̀lọ́ngbò ti ṣe àdúrà o. má lọ o. bàbá àgbọ̀lọ́ngbò wọ́n ṣàdúrà. wọ́n ṣàdúrà má ì tí lọ kírun. lọ ṣàlùwàlá kó wá kírun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله إن محمد رسول الله صفوا لله صفوا لله صفوا لله صفوا لله صفوا لله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله